ọlọ́run bá mi àtúntìdé sórí ètò yìí bá ń ti ń dé o ìbàlórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ìbà ọlọ́run ìbà fún gbogbo àwọn ènìyàn à ń kí ní tèjétẹjọ tẹ̀sán tẹ̀wá lórí ètò Oyinmomo lórí African Magic Yorùbá yóò kúkú dáa fún gbogbo wa yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ tá a bá ti wá lórí ètò yìí iṣẹ́ náà làwa ń ṣe láti gbàlejò kan àbó kejì àbí míì sórí ètò yìí káwò pé bó lọ̀rọ̀ ilé ayé wọn bó ló ṣe ń lọ sí bó níṣẹ́ ṣe ń lọ bó lọ́rọ̀ ajé ṣe ń lọ mo fi sọ pé bẹ́ẹ̀ bá dẹ́yẹ ń kọrin ẹ̀rẹ̀yẹ tó kọrin bẹ́ẹ̀ bá dé lọrin yọ̀rọ̀ àwọn tí ń lọrin ẹ̀rẹ̀yẹ tí ń kọrin iṣẹ́ lòun náà ń ṣe àwọn tí ń lọrin ńkọ́ iṣẹ́ làwọn náà ń ṣe àwọn táwa wà lórí ètò Oyinmomo yìí iṣẹ́ takuntakun là ń ṣe láti dẹ́rìn pòṣónú pé kí ni tọkàn nígbèsí ayé ọmọ ẹ̀dá ọlọ́run tó láyé tó lọ́run tó ní àsìkò tá a wà yìí ọlọ́run ọba mi tó ti ń bẹ ká tó mọ́ bẹ yóò tún wà nígbà táwọn ọba símọ́ láfi ń bóṣùbà kárí fẹ́lẹ́dùmarè lórí ètò yìí o tèmi ò ní ṣòro ṣe níwájú ọlọ́run mú kí yóò níbi tẹ́ wà ẹ sáàmù kàlẹ̀ tó wó kẹ́ ẹ mú tọmọ ẹ mú tàìkú baálẹ̀ tọrọ lórí ètò yìí àlejò pàtàkì kan wà tí mo gbà lágboolé Oyinmomo yìí onírúurú àlejò lè ní máa kà ń bẹ àlejò kan pàtàkì nínú àwọn òǹkọrin hip hop bẹ́ẹ̀ bá ti rí ẹ ti rí wò pé lóòótọ́ òǹkọrin hip hop ní nítorí wípé ó kún ọ̀bá gbùngbùngbùn yọ́sà níbi tí tá a ti fà wá àlejò wa bá ń káwọn èèyàn ní àgbáyé. Mercy of the Lord, condemn to your children. Àánú Olúwa sọ̀kalẹ̀ làwọn ọmọ rẹ̀ ń bèrè. Ẹ kú kalẹ̀ o, ẹ̀yin èèyàn mi, orúkọ mi ni Oritsefemi májèmítẹ́ ẹ̀kẹ́lẹ̀. Oritsefemi májèmítẹ́ ẹ̀kẹ́lẹ̀. ẹ̀yin èèyàn tẹ́ wà ní ilé ẹ̀ tètè bóde ẹjẹ́ á tún lẹ́kan sí o torí àlejò wa tún ti lẹ́kan ní sáà táwà yìí Oritsefemi májèmítẹ́ ẹ̀kẹ́lẹ̀ òsàn ń bolo sáti wá sórí Fẹ́mi. Oritsefemi àwọn pàdé mi àwọn ọ̀rẹ́ mi nígbà tí mo wà ní secondary school mo ṣe máa ń ṣe gbogbo àwọn demo yẹn ginger swag wọ́n ṣe máa ń lè pe orúkọ mi dáadáa Oritsefemi. Oritsefemi orúkọ yẹn ti wá mọ́ mi lára láti ó ti di nọ́mbà gbé lọ nìyẹn. ó dàbí ìgbà tí èèbó fẹ́ pe Sàlámì èèbó ọ̀wá mọ̀ pé lọ́bàṣọ́ di SARS àwọn Sàlámì ìjọ ní tí ń rìn báwọn èèbó ṣiṣẹ́ wọ́n ní what's your name ní Sàlámì òyìnbó ọmọ Sàlámì pé lọ́bàṣọ́ di SARS ńlọ́dúnfà fún Oritsefemi Oritsefemi àmọ́ àwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ pé wọ́n bá sọ di Oritsefemi bá kúkú di nọ́mbà sílá ọ̀dà alàgbà Oritsefemi irú orin wọlé nǹkan. orin hip hop ni mo kọ hip hop ẹ mú Nàìjíríà orí ẹlẹ́dẹ̀ wa tá à ń kọ́ sí. ìlú tẹ́ ń bá wọlé sí tí ń bá wọlé lápàlà hip hop lè wọlé ní orí ẹ̀. nínú ọ̀ ló lọ jùjú gan lọ inú hip hop. ó yá jẹ́ kí n wọlé wò gbogbo tí ń bóde o tí ń dé gbogbo tí ń bóde o tí ń bó ó mú para ó fi dá tí ń bó ó mú para ó fi dá o tí ń bó gbogbo tí ń bóde o tí ń bó mo gbé tí ń bóde o tí ń bó mo gbé tí ń bóde o tí ń bó. ẹ wà bẹ́ẹ̀. lónìí àjọ tú palẹ̀ lórí ètò yìí gbogbo wọn bá àṣẹjú tí wọn bá fún wa lórí atẹ́gùn ẹ̀dá wọn nà síbẹ̀ kádẹ̀ kó jẹ síbẹ̀ kí gbogbo ẹ̀ dúró pa Oritsefemi gbogbo yín tẹ̀ máa kọ hip hop tẹ̀ ń kọ hip hop ìmúra yín máa yàtọ̀ sáwọn jùjú ayàtọ̀ sóhun fújì tó yàtọ̀ sáwà táwa ń kọ àpàlà báyìí kí ni tó fà. ẹ ṣe mọ̀ pé hip hop music orin hip hop yẹn a máa ń ní costume tiwa ṣe mọ̀ pé hip hop yẹn originator láti àwọn akátá ni àwọn olóyìnbó so bó ṣe máa ń dress culture wọn a gbọ́dọ̀ wà the same in that same trend. ẹ̀yin ò lè fi bùbá àti ṣòkòtò kẹ́ máa fi àtàgbádá kẹ́ máa fi culture tí wá sí. tábẹ́fẹ́ fi gbogbo àti ṣòkòtò kẹ́ńbẹ́
I'm a designer. Like really let's move. Mo ti rí pé aṣọ tá a bá rí lára eégún tí eégún ní í ṣe. Òṣàfẹ́mi lájọ wà lórí àti ètò àwọn ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè jàre o. Ọmọ ìlú wo ni? Ọmọ Delta ni mi o. Delta. Ọmọ Ìṣẹ̀kírì. Mọ́mì mi Oǹdó ni wọ́n. Ìlàjà ayé máa fúge. Ṣẹ́gbọ́n làjẹ́ dáadáa. Bí mo bá gbọ́ àwọn AK media làjẹ́ ní. Kó ti ra kẹ. Ọ̀sán kẹ. Ó sàn. Wo jaja. Mẹ́jaja. 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 Òṣàfẹ́mi ẹ ti ṣètò àwọn mélòó wáyé lórí hip hop wé. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú group tó yẹ pé wọ́n ń pè wá ní jungles nígbà yẹn láti Àjẹgúnlẹ̀. Ìgbà yẹn tá a kọ orin kan ẹ máa mú ní yẹn. Oṣó tó lóhùn lépa kádàrá mi tètè jáwọ́ my papa don dey vex. Orin yẹn àwọn group nígbà yẹn. Ọ̀nà nǹkan. Orin náà ló tún ní tell them say our eye don clear, tell them say our eye don open. Orin yẹn amóhùn lọ. Mo ní kí n wọlé sórí kí yẹn. Ìsìn èmi wá solo. Ẹ̀mọ̀ kan tó ń pè ní solo. Ó yé mi. So mo wá wà Ìgídàdúró. Confirm. So mo ṣe ìgbà tí mo pín àyè mo ti ṣe like 3 album. Alright. First album mi ni Ogo Flow Politician Kògbókò. Okay. Kí máa lọ sí. Tí wọ́n bá yẹ kí wọ́n á nà wọ́n kò bókò á nà wọ́n. Kí máa ti lọ síbẹ̀ jẹ́. Ẹni tí wọ́n bá ti ṣe dáadáa á dà dọ̀bálẹ̀ á nà kó yọ padà lọ lé yóò tún lọ túnra mú àfẹ́ lómi ìjọba dá bẹ́ẹ̀. Confirm. Inú abọ́ mi yẹn dẹ̀ ta gan-an ìlú abọ́ mi ló ní ẹ̀lẹ́ wọn kọ́sá lè má ṣe làwòlàwò sí wà ayé rẹ̀ má ṣe làwòlàwò sí wà ṣe abọ́ mi yẹn ó ta gan-an ó dẹ̀ gbé mi lọ sí òkè ipò jẹ́ bí mo wà ní sìn. So after that one mo wá ṣe another album, that is my second album, which is titled Wicked World. Wicked World. Album yẹn ló ní orin tó bá tó ń pè ní Messages of the Lord. Can you give me one track out of the album? Okay, mo ní so many tracks nínú album yẹn. Give me one. Mo ní ìkan tí mo kọ. To get money e no easy. Kò lè easy. But to spend money e dey easy. Oya gather your money o, má lọ yìí ó tè. Inú album yẹn ló tún ní ọmọ àdán ṣáyó Adon ṣayò ma I don close o Oritsefemi agogo pẹ́mẹ́ anything dem do me I no send o. Album yẹn ló ti wá ní orin tó bad gan ẹ̀ tó ń pè ní Messages of the Lord. Let me hear it. Messages of the Lord come down to your children. Àánú Olúwa sọ̀kalẹ̀ láwọn ọmọ rẹ̀ ń bèrè. Ṣé mo pé láyé ìyanu Olúwa òun ló dáa ju very very important tó dáa ju ẹni ọ̀tí ẹ̀rọ bẹ́yìí tẹ́ ẹ̀ máa ń kọ hip hop báyìí máa serious dípò pé ẹ máa bẹ̀ lọ́hùn ẹ bá ti kásẹ̀ òkè tẹ́ ẹ ti múra bí ìgbà tí eégún bá múra ẹ kásẹ̀ òkè mi ti ẹ̀ gbọ́n tẹ́ ẹ bá mú gbà mí. orin tèmi máa ń kọ máa ń wọ́n jáde ni so àwọn most of my fans kò tó fi máa ń like mi ni pé orin tèmi máa ń kọ ó máa fún wọn ní some guidelines. Tó dáa náà nìyẹn orin wà fún ìṣínilétí ìtọ́nisọ́nà náà lórin wà fún tí a bá ṣe wàhálà lọ látàárọ̀ tó wá dé tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ kátikàti ẹ̀wọ̀n kórí olúwa rẹ̀ ọ́ dàrú ṣùgbọ́n tó bá mú orin tó fọpọlọ kọ́ òpònú ìkọrin àbí ẹ tinú ẹ̀ bu bí tó ń kọrin nígbà tí èèyàn dúró wájú ẹ̀ lánàá tó náwó tó dúró wájú ẹ̀ jẹta tó náwó tó wá dé tó gbé mọ́níjà àbílẹ̀ kí ló kọ rẹ̀ ṣé kò ní sọ pé ṣé ọ̀ya wèrè òpònú kì í kọrin ẹ̀yin tẹ́ ń kọ hip hop èmi wọ́n wò pé irú kí ni ń kọ yìí ṣùgbọ́n nígbà tá a wá súnmọ́ra wa tí ẹran wọnú egun tí egun wọnú ẹran wọn á ṣẹ̀ṣẹ̀ ní listing tí mò ń gbọ́n tí wọ́n ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ń kọ hip hop kí ló dé tí ìwọ náà gbé lájẹgúnlẹ̀. Lájẹgúnlẹ̀ ibẹ̀ ló ti bí mi. ibẹ̀ náà lórí ìlú hip hop ní Nàìjíríà. Cool. Ajẹgúnlẹ̀ ló fún mi ní more of inspirations tí mo ní sìn àwọn idea tí mo fi máa ń kọrin tí mo fi máa ń compose àwọn orin mi ṣùgbọ́n gbogbo àtàwọn Ajẹgúnlẹ̀ ń gbà mo ń gbé pẹ̀lú dáàdì mi nílé Ajẹgúnlẹ̀
mi lè padà fún omi máa ń wọ̀ tójò bá rọ̀ tí ọ̀sà ẹ̀ máa ń gbé close to ọ̀sà níbi tolú Ajégúnlẹ̀ yẹn tí ọ̀sà yẹn bá ti kún wa máa wọnú ilé wa a máa gbọ́n mi ni ìbàdàn àwọn àbúrò mi ṣẹlẹ̀ máa gbọ́n mi mosquito mi ò lè parọ́ fún life in AJ ó wà very very critical so mo thank God lónìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti take another step but mi ò ní disclose ibi tí mo ń gbé sí ìbọn I'm not living in Ajégúnlẹ̀ anymore mi ò sí Ajégúnlẹ̀ mọ́ and mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan tí mo rò nípa iláyé yìí ni pé tí yẹn bá grow up níbi tó yẹ pé kò easy ẹni yẹn wà ní position tó wà position gíga ẹ máa respect ẹni yẹn. bẹ́ẹ̀ yóò fún lápọnlé Oritsefemi sọ pé ọmọ Ondo State ni màmá yín àbí Ìlàjẹ bàbá yín wá láti Ìṣẹ̀kírì so méjèèjì lẹ wá mú papọ̀ sí lẹ́sọ̀ lórí hip hop lọ́wọ́ kan ẹ bá fẹ́ kí màmá yín àti bàbá yín ọyẹ ẹ̀kọ́ rí. ok tí máa fẹ́ kí mọ́mì mi yín sẹ́ máa ní Yẹmi o mo kí rẹ gan o sọ àtàjẹ́ lè mú rẹ o ti dey suffer wo suffer àwọn mi dédé gbíní wípé àníwó sí kò sí ẹ̀kọ́ lórí ni Ọlọ́run ọbọ ok ṣé kí máa kí máa ipò ní kọ́ bá fi kọ́ mo lórí kan nígbà yẹn tí mo kọ yazin. ọ̀pọ̀ ènìyàn ló níyà lálábàárò ọmọ ṣùgbọ́n èmi ní pé ìyá lọ́lọ́run ọmọ Olúwa tọ́jú ìyá mi o Ọlọ́run tọ́jú màmá mi ìyá mi mi ò ní gbàgbé ìyá mi tó gbé mi fún sùn mẹ́sàn-án olóòlò yẹ̀yẹ̀ Oritsefemi rè o. Awúsá jẹ díẹ̀ lóbì kéyìn ó tó pọ́n orin rẹ ó mú ọgbọ́n dání lóòótọ́ torí orin táwọn bá gbé sórí ètò yìí àbọ̀ lórí kan àbẹ́nìkan la bá gbé sórí ètò yìí àti wò pé ọ̀dà ń gájíá ọ̀dà ń tọ́ ọ̀dà lẹ́nu torí kì í ṣe inú yàrá wa náà láti wò ó Oritsefemi lájọ wà lórí àti ètò Oyinmomo ní sáà tí a wà yìí ọmọ Ṣẹ̀kírì ni ṣùgbọ́n àkìnílé baba kámọ́nì lè ìyá wọn wá láti Ìlàjẹ ẹsẹ̀ odò Òkìtì Pupa náà ní gbogbo bẹ́hùn àbí mo ní kinní kan tí mo fẹ́ béèrè ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ́ ẹ̀ máa kọ hip hop yìí l'Ajégúnlẹ̀ wọ́n lẹ̀ lọ sí skúlù ẹ̀ ìkàwé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé Ajégúnlẹ̀ lẹ̀ ń gbé ẹ ti jogún búrókìnì ìbòhùn sá ẹ̀ sá máa fọ́ ó dàbí gbàtẹ́ bá bíyàn sílé Ọ̀yọ́ ṣe mọ̀ pé yẹ kó gbé dé Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ilé ìwé wò lẹ lọ. èmi mo lọ iléèwé mi tí mo lọ láti Ajégúnlẹ̀ náà ni ìgbà tí mo wà ní AJ pẹ̀lú dáadé mi mo lọ Olódi primary school Olódi Àpápá Ajégúnlẹ̀ so mo wá láti bẹ̀rẹ̀ mo wá lọ sí Àpápá Randu secondary school ní Àpápá náà ni mo yé mi mo mọ̀ bẹ́ẹ̀ cross tó bá ti cross kí mo mọ̀ bẹ́ẹ̀ so bọ̀ nísìn mo wà mo ń rédí lọ níbo ní Abraka. Orin kíkọ pẹ̀lú iṣẹ́ lọ́ọ̀yà ṣé ó lè papọ̀ ṣé ẹ̀ mọ̀ kọ́ ní sẹ́mbà ni. torí ṣe mọ̀ pé activist ni mí and orin tí mo máa ń kọ orin tí mo máa ń mọ́gbọ́n wá orin tí mo máa ń mọ́gbọ́n jáde tó máa tọ́yàn sọ́nà bí ìjọba bá ṣe tí ò dá ẹ lè sọ. ìjọba tó bá ṣe nǹkan tí ò dá fún àwọn mẹ̀kúnnù àbí àwọn less privileged people so ẹ̀tọ́ wa ni láti kọ jáde fún wọn kán bá lè mọ̀ pé àwọn mẹ̀kúnnù fúnkó ebi ń pa wọ́n o orí kankan jẹ́ o ìkànṣe bá ìkọ̀dẹ́ ẹ̀ṣà ẹ̀wọ̀ that's what's up you understand. so bẹ́ẹ̀ bá wá ṣe lọ́ọ̀yà tí wọ́n bá tiẹ̀ wá ní wọ́n fẹ́ gẹ́gẹ́ bí lọ́ọ̀yà adájọ́ ẹ̀ lè dúró wọn ẹgbẹ́ adájọ́ fúnra yín gẹ́gẹ́ bí lọ́ọ̀yà bẹ́ẹ̀ bá kọrin kan tẹ́ ẹ fi bújọba tàbí. oyin bá a ṣe máa ṣe mọ̀ pé àwọn lọ́ọ̀yà tó lọ́ọ̀yà tó bá ń kọrin sometimes come out playing sometimes to people you understand but tí bá ti wà nínú law
full time music yẹn kò ní wá. kò lè mọ kìnìún mọ bẹ́ẹ̀. That is the truth, you understand? So that is just the truth. Mo fẹ́ béèrè ìbéèrè kan, ìbéèrè yóò jọ yín lójú pọ̀ o, ṣùgbọ́n tí mi bá ti béèrè ìgbéni fún mi tí mo bá béèrè pẹ̀lú béèrè o gẹ́gẹ́ bí ẹni tí ìlú mọ̀ olórin àwọn kan mọ̀ sọ pé Òrìṣàfẹ́mi ẹ mọ̀ pé òòṣà ni ó mọ̀ wà nínú ẹgbẹ́ òkùnkùn tí ẹ wà nínú ẹgbẹ́ òkùnkùn. irọ́ Òrìṣàfẹ́mi ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. ok mi ò sí ní ẹgbẹ́ kankan èmi ò mọ kankan nípa ẹgbẹ́ òkùnkùn ṣebí yẹn lọ pè ní secret court èmi ò sí ní kankan bẹ́ẹ̀ mọ nǹkan tí mo mọ mi ò mọ anything jọ Ọlọ́run mo ti sọ fún yín. ó yà mí lẹ́nu náà. ṣé mo orúkọ mi gangan Oritsefemi. Oritsefemi ó mì pé Olúwafẹ́mi lédè ìṣẹ̀kírì ìyá. so tẹ́ bá ti rí pé Oritsefemi yẹn wọ́n tẹ́ ti tọ́ ní ọ̀sán ìkànnì nìyẹn. èdè ní òyédè ọlọ́pọ̀ gbọ̀ngàn ẹgbẹ́ ayé ìjọ́un èdè òyédè ọlọ́pọ̀ gbọ̀ngàn àwọn tí wọ́n máa ń wa ta sí gbọ̀ngàn ńgbà náà Ghana ni wọ́n ti wálé tí wọ́n bá yẹ pé wọ́n ló ta sí ń bọ̀. ìbéèrè tẹ́ bẹ̀rẹ̀ àwọn kan ti bèrè lọ́wọ́ mi gbà yẹn pé nígbà tí DAGRIN tó ṣaláìsí lọ ṣe orin pàpọ̀ yẹn tó ṣaláìsí yẹn wọ́n bèrè Oritsefemi ló ní ó lọ ṣe fídíò nínú bẹ̀rẹ̀gàn ó mà láyà ọ kí ni problem ṣé wà nínú kọ́ọ̀pù náà bí wà ti dàgbé ẹjọ́ wà nínú etí mi fẹ́ yíya so concept yẹn mi ò lè parọ́ fún mi director yẹn àti mú bẹ̀rẹ̀gàn fún concept yẹn tẹ́lẹ̀ kí DAGRIN torí orin yẹn a ṣe fún like 3 days tí DAGRIN fi ní accident ṣe yẹn sìn 3 days àti ṣe that is the 3rd day ló fi ní accident yẹn ṣe understand as in plan yẹn ti wà tẹ́lẹ̀ a máa ṣe orin yẹn nínú bẹ̀rẹ̀gàn so. àbáwọn èèyàn bá lẹ̀ wà ní ẹgbẹ́ òkùnkùn náà wọn ọ̀dà Yorùbá ńgbà ẹ̀wà láyé tẹ̀ ń sọ̀rọ̀ àárọ̀ ọ̀hún ńbọ̀ lẹ̀ ṣayé dé tẹ̀ tó máa jẹ́ bá sọ̀run ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ Ọlọ́run bá mi ló mọ tẹ́nìkan ọ̀mọ̀ Oritsefemi sọ pé àwọn òsínú ẹgbẹ́ òkùnkùn ẹ má máa fi ojú ẹgbẹ́ ọmọ òkùnkùn ẹ má máa fi wò ó ẹ rí i pé nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ orúkọ Ọlọ́run náà ló fi bẹ̀rẹ̀ ó ní mo fi ń sọ pé nígbà tẹ́ bá ń kọrin yín ẹ máa fi Yorùbá díẹ̀díẹ̀ kẹjẹ kó mọ wà ń bẹ dáadáa sí kò tíye tó bá ti rí wà ń bẹ dáadáa gbogbo ẹ ní ọmọ dùn tí ọmọ ní gbọgbọn ìjọ kébé wà sẹ́dá fún ni mò ń lọ. ọ ti parí ẹ máa kọ ẹ kọrin ẹ fi hip-hop kọrin Oyinmomo wò bóyá yóò ṣe é kọ. ok Oyinmomo you too much Oyinmomo oyin aládùn Oyinmomo ètò tó gbayì ó ti gbájú Oyinmomo ẹfun ní gbòsà just 3 gbòsà ó ti dúró bẹ́ẹ̀.